ẹ̀san àké. Akọni lójú máa padà yọ mí lójú. Ó láyà ó ṣèkà. Ó rántí ikú gá dákun ṣe rere. Kò sóhun tá gbìn láyé tá ò ní padà ká. Ẹni gbẹ̀bùn ìkà á jẹ́ níbẹ̀ o. Ìjà tó fi pamọ́ lọ́mọ la ó fi pa wọ́n náà. Ojú ẹ̀san tó ṣú sókè máa padà rọ̀ o. Àrọ̀ náà lé lórí. Bó bá ń ṣe bí má ṣe bí lọ́wọ́ àgbèrè kò ní pẹ́ mọ́. Ilé ayé ṣó ajá wa ìlọ. Ikú ṣàwá ìlọ. Tẹ̀fí ń dòrò bí ẹni onírọ̀rùn. Àwọn ayé máa lọ́kàn kó sí. Ẹ̀san àké, ẹ̀san àké. Akọni lójú máa padà yọ mí lójú. Ohun tá a bá fi hàn náà yẹ. Do you know? There's a lot of changes now. This is so beautiful. Oh, so cold. Oh, so cold. This is really see that. That's you. Any show is hard. Hello. My dear. How are you? That's you. Home sweet home. Hi, Bobo. You are getting tired. That's you. Good. Wow, everything has changed. And life is setting. Wow. Ìyẹn ló máa yẹ kẹ́ ẹ mọ̀ pé èmi náà dílé ìmú. Tó bá dílé ìmú ta ló ti fẹ́ dìímú. Down. Mom, I miss you so much. Most especially your food. I trust you. Mom, I'm going to Jensen. Iyán àti ẹ̀fọ́. Really? That's more. Amina, let's set table for me. Mr. Food. Big sis, what do you mean? Eat too much. We ate in the plane already. Otito. Fọlákẹ́mi àgbàyà ni ẹ́. Fọlákẹ́mi, àbúrò ẹni, aside that, ọkọ ẹni. Apart from pé ó ti ẹ̀jẹ̀ ọkùnrin àbójá àbúrò ẹ̀, bàbá ẹ̀ ló tún jẹ́ torí pé ọkùnrin nínú ilé bẹ́ẹ̀ ni. Bàbá ẹ̀ tún ni. Ọkọ ẹ̀ tiẹ̀ ni. Bàbá ẹ̀ tún ni. O rí sẹ́ẹ̀tì lórí tébùrù. Ọlọ́run ọba o. Òun wò mí ni, Adùnní. Kí ni kí n ṣe o? Kẹ́ lè sọ pé à ń búyọ ọkọ. Àbí? Mo ní kó gbóúnjẹ sórí tébù ni kó gbóúnjẹ síbẹ̀. Ẹ mọ̀ pé ń gbé èbù. Iṣẹ́ mi retreat. Ó rò pé wọ́n gbọ́n tó wí ni. Ní ìsàlejò inú ilé yìí, àbúrò ọba rẹ̀ mọ jẹ́. Ṣá máa lọ́kọ́ lọ́sẹ̀ nǹkan tí mo ní kó ṣe orí mọ́gidi. Ó ṣe. Káàbọ̀. Amúnibú ni ẹran bí ẹ. Ṣé ó tán? Kí lẹ̀ ń bu fún sìn? Ṣe bíbí kan lẹ̀ ti jọ wá. Ẹ rántí pé ẹ̀yin náà tó pé ẹ̀ kàwé àtìgbà tèmi tún fẹ́yìn tí mo là yín lójú. Ṣé wọ́n ẹ̀ ti máa fẹ́yìn? Àwọn ẹbí mi sọ pé kí ni mo wá dọ́dọ̀ ọmọ oko lọ́rin tí ò gbọ́ nǹkan kan tó pé ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ń gbà yẹn. Èmi kí ẹbí mi mo là yín lójú. Ṣé eléyìí ò bẹ́ta ọmọ àǹtí ẹ̀ tó kọ́ ń bá a gbé bí? Ẹ̀kọ́ alájú lọ́dọ̀ wa, ẹ bá ti rárá àmọ̀ràn oko yìí. Tó ń tọ̀ ọ́ lé. It's the funniest ever. It's the funny. Yes. This is guys. Ẹ̀ṣọ́ tí wọ́n fi
ṣe fẹ́fẹ́ nínú iṣẹ́ ibi. Ẹ̀san dúró de ọ̀la. Mo lè rí ohun tẹ́nìkan ò rí. Èyí lọ́ba tó mọ àtijáde àti àtiwọlé gbogbo àwọn ẹ̀ka jẹ́ Olúwa. Ẹ máa pa àlọ́ àti àbọ̀ wa mọ́. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àjọkẹ́, ń bọ̀ yóò gbà lọ látàrí. Kọjá síbi, kó síbi. Ń bọ̀ yóò gbà lọ látàrí. Ọ̀dọ̀ yóò mi ní sà. Ilé dẹ̀ ṣùgbọ́n mi ní sà. Dádì, èmi ìdẹ̀fẹ́ rìn ìrìn òru ni torí pé inú lẹ́ni pé ẹni a bá bí rìn òru sà. Tó o mọ ipò tí ẹbí wà ní lọ́wọ́ báyìí, tó o mọ ipò tí ìyá rẹ wà, àbí ṣé ká pé ó kéré jù láti ní àfẹ́sọ́nà ni àbí tèwé bẹ̀ tó wàá jọ́ kẹ́lẹ́ pẹ̀kọ́ bọ́mọ bá ti ṣe tó kọjá bẹ́ẹ̀ ó ṣe làwí láti ṣí ẹ̀ ó ṣe. Olúwa tó fún mi kí ló tó wá lọ́wọ́ kọ tèmi báyìí tó báyìí kí ló dé. Mo mi. Ọ̀dà ló ń jàre ṣé owó ni ká pè yẹn àbí kí ni? Bébí mi. Mom, Dad, I'm gonna take a walk. Take a walk? Oh yeah. Yeah. I don't know. You don't know? Yeah. Àánú yẹ ìṣe mi. Tọ́wọ́ ọlọ́pàá bá tẹ̀ ayé rẹ̀ ni wọ́n á mú ẹni. Ọlọ́pàá olùmọ̀mọ̀ tèmi má pẹ́ jèrè. I love you, mommy. I love you too, darling. Hello, bros. Hello, Fola. Hi, how are you doing? Bàbọ̀dé ìgbà wo lẹ máa wá tẹ máa wá gba nǹkan tí mo bá yín mú bọ̀? Ẹ wá náà. Perfume àti t-shirt tí mo bá yín mú bọ̀ látijọ́ yìí ẹ wá gbà náà. Okay. Ṣé ẹ máa wá sọ́fíìsì? Ó ti tó ẹ̀ kí ló ń gbà lọ́fíìsì? Mo sọ pé mi fẹ́ rẹ́yìn pẹ̀lú ọmọ tó ń pè ní bọ́dé yẹn. Bad influence ló jẹ́ fún yín náà. Dádì. Ẹ ṣọ́rọ̀ ṣé wọn náà gbọ́ tèmi ni? Kí ló ṣe mo ní ká má darapọ̀ mọ́ yẹn ẹ̀dẹ̀ sọ pé kí ni ọ̀sán burúkú ọ̀nù gbòòrò nígbà ọ̀sán máa bá gbogbo ọ̀sán ẹ̀jẹ̀ ni náà. Fọlákẹ́mi má yẹ kí n bẹ́ẹ̀ jà o wọ́n ní mi ò fẹ́ kí ẹ associate ara yín pẹ̀lú bọ́ọ̀dì rárá àti rárá. Òun ló pèsè lóhun gbó tó ń mu ọtí kiri ṣé ẹ fẹ́ràn bá ti olè wá sínú ilé ń bì báyìí ni ẹ̀yin ará ìlú òyìnbó ẹ̀ mọ nǹkan kan náà. Mom! Dad! You mean Marijuana? Yeah, Igbo. Ó mú gbó ọlọ́run lóhùn ló ti darapọ̀ máa ń bọ̀ bàá síbẹ̀. Damn! Wọ́n fún ọmọ ẹ̀ fún mi jọ. Mo ní kó bá. I don't believe you guys. Excuse me. Ṣáwa ni guys, mo bá Amẹ́ríkà tẹ lọ yìí. My own is that mi ò fẹ́ rí pẹ̀lú bọ̀dé full stop. Ṣé wọ́n ń kó lọ sí Amẹ́ríkà lápò yín lọ sí Amẹ́ríkà ni? Look at it. Ǹjẹ́ àfọwọ́ jóná báyìí? Irú ìyàkúyàwó lẹ́yìn àìtẹ́ tí ọmọ tó ń ṣe ń lù yín mọ́. Ẹ̀ṣẹ̀ gidi ni o pàkó àwọn ọmọdé rẹ̀ sílùú òyìnbó ìtọ́jú kékeré tó yẹ kó bẹ̀rẹ̀ sí wa lẹ́nu gan ọ̀tọ̀ ní nǹkan tó náà ń sọ. Mom! Kenny. You know I love you. Love him? Yes. My brother, you cannot love me. You understand? Mo ní kò kì í ṣe ara wa nù lé I don't want to see you with him again. Me. What? Tó bá yẹ ìwà máa lọ bí tó ń lọ kó tó yẹ dáàmú kiri. Nonsense wo nìyẹn? A lè tún sọ ìwọ tó sọ dáàn kọ́ tó dàbí àgùnmáàlù nìyẹn. Náà wọ́n fi gbogbo ohun tó yẹ kí ìyẹn ṣe sórí gbẹ̀rù ti ṣe sórí. Ẹ máa gbà mí kẹ̀. Àṣà burúkú tó ń kó lọ yẹn ó ti kó bá wọn. Ẹgbẹ́ mi àṣà dem. Eléyìí miss I don't believe you guys. Àwa ni guys. Kọ́ bọ̀ wálé. Wọ́n máa bọ̀ wálé ni. Wọ́n ní sọ àṣà tí bàbá wọn kàn bọ̀ wálé ni. Do you understand what I'm talking about? Ṣé ìwọ náà tún fẹ́ gbọ́rọ̀ ni? Ṣé ẹ̀ṣẹ̀ nípa kóyún lọ sílùú òyìnbó sí i? Tẹ́nu wọn ò fẹ́ ka yín mọ́. Akọ́nilójú máa padà yọ
mi lójú. Ohun tá a bá fi lọ rúbí ènìyàn tẹ́tí gbọ́rọ̀ mi. Ìbànújẹ́ ọmọlàkejì rẹ̀ ni wọ́n fi ń ṣayọ̀. Bọ́kígbé oró inú rẹ̀ ń dùn, ṣùgbọ́n mọ̀ wípé ìgbà oró kì í fọ́ o. Ó sí ọkọ mi ò ní dààmú sórí mo ṣe ń gbálẹ̀ lọ́wọ́ lóyí sì kọ́ mi lójú mi sì dúdú wá bí tí kún mò rí nǹkan kan. Ẹ pẹ̀lẹ́. Mi jókòó. Ṣé bí mo ti sọ fún yín mo ní pé kẹ́ fi iṣẹ́ yìí sílẹ̀ wọ́n kúkú sanwó fún yín. Gbogbo dọ́ọ̀tì yìí náà ló fa àìsàn sí yín lára. Ẹ máa lọ ní kẹ́ lọ sinmi. Ọkọ mi òkùnkùn ní dààmú nítorí yé mi èmi náà mọ kí n mọ gbalé lọ kí n rèé sinmi ṣùgbọ́n bí n bá ní mọ gbalé lọ ní ìsìn bò ń ti rówó ẹni tí sì ń ṣe mí mo lọ mi sítù àwọn dókítà ní ìrè mọ́wọ́ wá owó tí wọ́n mú rọ́bí sítù náà ni mò ń wá kí mi ó tó padà wáyé pé iṣẹ́ tí mo ṣe o yóò ṣe máa oṣù kẹfà tí wọ́n ti jẹ́ lówó tí wọ́n fún mi nì máa ní bí n bá ṣe oṣù kẹfà yìí parí mọ́ bóyá wọ́n sì sí pọ̀ wọ́n san mi yóò tó mi náà èlò náà gbogbo ẹ̀ ìdí nù bí n bá ní mọ́ relé kò sí nǹkan kan. Ṣé láwọn kọ́ńpìnì wa yìí wọn kì í san gbèsè bọ̀rọ̀ ẹni iṣẹ́ bẹ̀rẹ̀ ó dùn jẹ́ ní èèyàn náà ó bẹ́ tàkàrí kú máa lọ ní ẹ má lọ kú sí bí ìbàjẹ́ màmá ẹ máa lọ lé ẹ lọ sí ní. Ó sí ọkọ mi mọ̀ bẹ́ẹ̀ ó sì mú dúpẹ́ àmọ́ bí n bá ní mọ́ relé náà nísìn bí mo ṣe wà yìí kò sí kọ́bọ̀ lọ́ọ̀ mi sílé kan ṣàgbà mi kí ní èèwọ̀ ọkọ̀ èmi sì ní n ò lè rí yìí n ò lè rí. Jẹ́ bá yín wá. Ẹ gbà mọ́. Ẹ máa lọ lé. Ẹgbẹ̀rún kan. Èmi kẹ́ fi lọlé ni màmá. Ọmọ ṣeun ó ṣe mo dúpẹ́ lọ́ọ̀ rẹ ìyá ò ní jí ọ ojú ò ní tì ọ àwọn òbí rẹ ó jèrè rẹ o ò ní bá láyé fọ́ọ̀tì o. Ẹ máa lọ ẹ jẹ́ kí n tètè wọnú ọ́fíìsì. Ó sí. Ó dà ẹ máa lọlé ni ẹ má gbálẹ̀ mọ́ o. Ó ṣe o mo dúpẹ́ lọ́ọ̀ rẹ o. Èmi ẹgbẹ̀rún kan náà ọmọ sí o mo ojú rẹ wà bá ń tọ́jú ọmọ yìí mo jẹ́ ọ ṣàìsàn mo dúpẹ́ Ọlọ́run ẹgbẹ̀rún kan náà. Ẹgbọ́n rẹ̀ o, lọ́dún. Ajá àwọn ọmọdé rẹ̀ lọ bá jù lọ. Lẹ́wọ̀n. Ṣì àwà kẹgbẹ́ àwàfíà ẹ̀ṣẹ̀ ṣì ẹgbẹ́ mo ti gbàgbé èmi ló yẹ kí n fún yín ní owó yín ẹgbàá tó ṣùwérè. Chief ẹ dákun kì í tẹ̀ sí ìyẹn gan ni mo ti ẹ̀pìlẹ̀ bá wá mo wá bẹ̀ yín ni nítorí ìyàwó mi ara rẹ̀ ò dá mo sì fẹ́ owó tí wọ́n fi tọ́jú rẹ̀ mo wá ní kí n bẹ̀ yín pé kẹ́ ẹ fún mi ní 250,000 inú dẹ̀ ṣèwé fún yín pé mo ti gba gbogbo 500 lọ́wọ́ yín ìyẹn mo wá bá yín fún. ẹ bá má sọ yẹn ẹ bá má sọ rárá torí pé kò tọ́ sí i lẹ́nu kébì fún yín ní 250,000 naira kẹ wá ṣe wípé mo ti fún yín ní gbogbo owó láéláé ẹ fẹ́ kí n tẹ ojú òfin mọ́lẹ̀ Ọlọ́run ò ní jẹ́ ẹ̀yin ò mọ̀ bẹ́ẹ̀ kẹ́ tó gbé mi lọ ilé ẹjọ́ kí ni ilé ẹjọ́ sọ ẹ gbé mi lọ sí court lóòótọ́ mo jẹ́ ní owó 30 years pé mi ò sanwó fún yín gbogbo ẹ̀dẹ̀ jẹ́ 500,000 naira nígbà tá a dé ilé ẹjọ́ ṣé mo deny pé mo jẹ́ lówó mi ń deny wọ́n lè lọ ní màmá sọ mo ní 500 wọ́n dẹ̀ rọ̀ bí kí n máa san 1,000 mo dẹ̀ tún sọ wá ní kí n fún yín 250,000 kẹ́ ẹ tún ráyè lọ sí kóòtù mi àbí ẹ ṣé àmọ́ bẹ́ẹ̀ kẹ́ tó gbé mi lọ sí kóòtù ẹ máa ná mi nà á kí ló dé. Chief ẹ dákun ẹ wo èmi ò ní 250,000 kan tí màá fún yín tó ti yé yín ẹ gbà náà mi. ẹ fẹ́ kí n padà lọ sí kóòtù kí n lọ sọ fún wọn nílé ẹjọ́ wípé ẹ tẹ ojú òfin mọ́lẹ̀
pé ẹ̀gbọ́n adájọ́ sọ àbí. kí ló ṣẹlẹ̀ kí ló ń fẹ́. ẹ ṣé mà ọ̀gá mọ̀mọ́ ẹ bá ń bẹ̀ wọ́n. Can you imagine? Ó dé sí oníkì fún òní 250,000 naira. Ìyàwó òun sì òun fẹ́ fi máa tọ́jú ìyàwó òun òun á ṣèwé fún mi pé òun ti gba gbogbo 500,000 naira. Why? ó lè níyìn àgbà ìyàrá ìdílé ẹgbẹ́ ní máa kọ́kọ́ lálẹ́ fún wákìlẹ̀ ìdílé ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ pé ẹ ti máa wọlé ilé ìwà ńgbà tẹ́ ìgbà lọ sí court ẹgbẹ́ náà ti ń tilé ẹgbẹ́ ní wáṣọ rẹ ni kí lè wá wí. mo ti ń dúró ẹ jáde látà ìkan náà ni oúnjẹ ajá yìí ó ti tán. Oúnjẹ ajá ti tán ọ̀dẹ̀ ní ẹni ó ṣe yẹ òmùgọ̀ bẹ́ẹ̀ yẹn oúnjẹ ajá yẹn ti tán kí ni mo ti sọ fún nípa ọ̀rọ̀ ajá yẹn pé máa jẹ́ kó oúnjẹ ẹ̀ tán abóre pé tilẹ̀ yìí ni ilẹ̀ ilé ìpọ́n ti ń tọ́jú ẹ̀ ni ó dẹ̀ mọ iye owó tí mo ń ro jẹ ajá yìí tí ìgbọ́n bá ṣe ajá yẹn ayé wo máa kí ẹ mọ́lẹ̀ báyìí máa fún ẹ poison jẹ ni idiot. Madam jọ̀wọ́ tó bá ti wọlé bá ń fún ní 100,000 kó lọ oúnjẹ ajá yẹn. Ẹ gbà lọ. ẹ sọ ọ̀gá ẹ tọ́jú èmi náà ṣe pàtàkì jájá lọ. ẹ wo ẹgbẹ́ bàbá ajá yẹn important síwájú yín lọ. ẹ̀ka ọ̀rọ̀ mi àbí ẹ̀yin ò mọ̀ bẹ́ẹ̀ lọ lórí ẹjọ́ mọ̀ bẹ́ẹ̀ lọ lórí ẹjọ́ gbogbo tẹ̀ ń ná fún lọ́ọ̀yà tẹ̀ fi ń lọ lẹ́jọ́ tẹ̀ ń bọ̀ ẹ̀ tó bá wà lọ́wọ́ ẹni ṣe bẹ́ẹ̀ máa fi tọ́jú ìyàwó ìsìn ṣé kí mo fi máa tẹ́ mi. ẹ ṣe tí ẹ torí ọlọ́run ẹ mọ̀ sí. wọ́n gbé jáde fún mi. èmi náà. gbé bàbá yìí jáde gbé jáde fún mi. mo ti bá. kẹ̀lẹ́ má gbà fún ìwà ìwà jáde sáà wíwá jáde. ẹ má jẹ ẹsẹ kọtọ ẹ má jẹ ẹsẹ kọtọ ṣé ẹ má bìrẹ ló gbà ṣé mo ní wọlé dáàbò kọ́ ọmọ gbà tẹ̀lé ọmọ gbà tẹ̀lé àgbẹ̀ fún mi ọjà jákè ẹ jẹ́ bẹ̀rẹ̀ mi padà mọ́ gbà tẹ̀lé ṣé mo wá ti ọjà àbíkú òun gbà tẹ̀lé. ọ̀gá ló ní gbé wọn jáde. tó wá ní kò tí kò ṣe wo ọpọlọ tiẹ̀ ò lè ọpọlọ ò lè fi làákàyè gbé ní àdájì kò make sense na bàbá ẹ̀dẹ̀ kò máa sọ́gọ̀ wọn tó bá lọ ṣubú tó bá lọ kú ńkọ́ kò make sense ṣe bá nínú wọn family now. kí ló kọ́ pẹ̀lú nínú wọn family yẹn ló bá wá fún ìgbà yìí ni. mo ní kó gbèyàn jáde òun sọ pé kọ́ ọ̀rọ̀ àti kí ni ẹ o fẹ́ yí òfin àbí àṣẹ mi padà ni what do you mean. my dear don't you keep your mouth shut. Bọ́dé mú ẹ̀ṣẹ̀ gbáǹsìn wípé ọmọ àlè tí bàbá ẹ̀ máa ń pè ẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ ni tó o bá ń ṣe ọmọ àlè bàbá ò ní pàṣẹ kó lẹ́yìn kó máa yí padà. kí ni problem ẹ̀ gan-an? ọmọ àlè ṣe ẹni yóò important sí ẹ ju bàbá tiẹ̀ lọ ni. ọmọ àlè jẹ́. àbọ̀ òsì láyé ńgbà tí bàbá ẹ̀ tó gbọ́ àbá lọ sí court. dadi ṣé ń gbọ́ ọkọ tí mọ́mí sọ èmi ọmọ àlè ṣé ó já ilẹ̀ mi ń ṣá. my dear ṣé o rò pé tí n bá sọ wípé ọmọ àlè rò pé mo sọ ọmọ àlè gidi gan lélẹ́yìn. yeah bastard èmi kọ́ ni mo bí ẹ ó dẹ̀ ti sáré. shut up talking to my wife like that who are you by the way by the bush. ẹ̀yin ò sọ bẹ́ẹ̀ dájì. ẹ ò mọ́mí ẹ̀ má dààmú mi ò ní fẹ́ kéèmì àti yín wojú ara wa o kò yẹ yín ọ̀wọ̀ tí mò ń fún dáàdi mò ń fún yín tí wọ́n fẹ́ kí n gbọ́ yín kò gbà mí ní 2 minutes ìgbà yẹn náà tí wọ́n bá ní problem no matter how big it is mi ò fẹ́ lẹ́nu yín bẹ̀ kò yẹ yín ẹ máa try ẹ bá try ẹ kò tí máa ṣe fún yín kò tí máa ṣe fún yín ẹ ní believe ẹ actually èmi ò tẹ̀ wá rí yín àwọn àbúrò mi tó dé láti Amẹ́ríkà lèmi wá rí kò yẹ yín mo lẹ́yìn wá rí wọn kí wọ́n ṣe bí ẹ̀gbọ́n gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n kí wá kí wọn kàdé to rub mind that's all. àwọn ọmọ tó wá rí òsì around wọ́n ti lọ fún shopping adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọlọ́jọ́ ìní kò tiẹ̀ ní jẹ́ kó o bá àwọn ọmọ yẹn pàdé irin onípàwọ́ àti wọn pọ̀ torí ìwé yóò ṣe é fi hàn pọ́n tán mọ́ yẹn. láíláí ẹ má tún wá Ọlọ́run ò ní jẹ́ kí àwọn ọmọ mi orí mi ẹlẹ́dàá mi kò ní jẹ́ kí àwọn ọmọ mi kán rí ẹ kán sọ pé ẹ̀gbọ́n àwọn lè àwọn lè tọ́ka sí ẹ láíláí. àmín. ọmọ àlè. ẹgbẹ́ ìjáde bí àwọn èèyàn jáde. ó fẹ́ tì mí lóòótọ́ ẹ má bínú tí n bá máa lọ sí ìtọ́ máa lọ ní. ẹ má gbà àṣẹ lẹ́nu ẹ má gbà àṣẹ lẹ́nu. bó o jáde bastard. ọmọ àlè epo plastic medicality. Màámi, ẹ pẹ̀lẹ́. Àbí kí n bá yín gbé àgbo yín lé ná kẹ́mu díẹ̀. Ó wá ara yín tẹ̀ máa balẹ̀ díẹ̀ sí i. Ìṣòkan, lọ bá ń gbélé náà. Kó wá bá ń pe Àjọkẹ́ wá, mo fẹ́ ránṣẹ́. Jẹ́ lọ pé. Tí ìyá ò jẹ́ tètè lọ bí ó ti máa rè di ká bí ó bẹnu. Ìrẹ̀ àmì, gbogbo tí ń bẹ lẹ́yìn ọkàn.
bọ́dá mi lẹ́ ń pè mí. Àjọkẹ́ wọ́n bá ń lọ sí ọ̀dọ̀ àbúọdẹ lókè ayépé ní ayépé ròfò àbí wọ́n tí máa ń pè ó kò ní mo ní gbogbo owó tí bá ń bẹ lọ́rẹ̀ kó ṣàjọ kó kó fún ọ bí ọba lè tẹ̀lé ọ wá kó mọ́ kó wọ kí n lọ mi sí tùrú ara mi ọ̀tá mi bí ṣe ń ṣe mí yí ọ̀tẹ̀ lọ́rùn máa lọ. Mami, máa lọ. Mami, nǹkan tí mo kàn fẹ́ ní kéèké farabalẹ̀. Mami, ara yín á yà. Mami, ẹni kú ikú kankan bí èṣe yíyẹ. Mami, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Mami, má pa mí lẹ́kùn. Mami, a má sunkún ọkọ mi dákun. Má sunkún. Má tún bá mi lẹ́rù. Ó ṣoríire. Kí lè wá dábò ọ̀dọ̀ ọ̀gá yín báyìí? Wo ṣé o rí ojú mi rí nǹkan lọ́hùn? Ọmọ ṣe o èyí tójú òkú bá rí sàré ikú lọ́ba wà. Àdéhùn olóṣooṣù tó ń bá mi ṣe náà lọ́sàn. Dáàdi 1,000 naira. Kí ni 1,000 naira fẹ́ ká lára mọ́ mi? Fún ọba tiẹ̀ gbọ́ bí n bá ṣàlàyé ntójú mi àná ọ fi mí wí ajá ṣífù èmi ó fi mí wí ajá tó o bá gbọ́ yìí tó lọ fi ra oúnjẹ fájá lójú mi wọ́n ṣọ́gọ̀ mi jáde ń bẹ̀ tó taari mi bí ìgbà tí ṣògo jẹ́yìn owó ń bo lọ́dà báyìí. Báyìí wọ́n rán mi lọ sọ́dọ̀ àbúrò wọn pé nǹkan kí nǹkan tó bá ní nǹkan ń fa àwọn dáàdi ká ló fi gbé wọn lọ sọ́spítù. Ṣọ́ṣà jẹun díẹ̀. Dáàdi wọn ò jẹun ẹ̀wọ̀ àgbo ló mú báyìí. Mo rí i ní sí ní fìfò tètè mọ́ ọ lọ. Ilé ayé ṣó ajá wa ìlọ. Lẹ́fi dòrò bí ẹni onírọ̀rùn. Àwọn ayé máa lọ́kàn kó sẹ̀sán wá ké. Ẹ̀sán wá ké. Akọni lójú máa padà wá lójú. Ọ̀bàlà Olúwa Jòyìtá. Ẹ ń padà wọ́n wá gan-an. Bí mi gbọ́wọ́ mi dé ní ìmọ̀ kíchìn ni mo wà. How far? Bíbí, báwo dẹ̀ lọ́rọ́ dájú ẹ̀ tó lọ? Bákan náà ni. Bákan náà. Bọ̀ etí wo ló ń gbọ́ bí bàbá yẹn lówó lọ́wọ́ kó fún ọmọ tó bí? Mi ò gbọ́ rí o. Tí n bá lọ yẹ mi, mo ń parọ́ ni. Bọ̀ bíbí, ní ìbádẹ́ suggest bí bóyá kó lọ báyàwó wọn àti ní social love ìyàwó wọn bóyá tó wá bá wọn sọ bóyá wọn á tún gbọ́. Inú orí ìyàwó dáàdì mi. Wọ́n lọ́wọ́ ló ń sọ lẹ́nu yẹn náà. Ẹni fẹ́ lọ rí. Wọ́n jẹ́ pé òun ló wá di gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà. Òun ìfẹ́ dáàbì ní ṣẹ́rí tì fún mi náà. Ọ̀rẹ́ mi, òde yá lọ́yọ́ jà máa lọ. Mi ò fẹ́ mí sí gbogbo funds tá a máa lọ catch yẹn drinks àti gbogbo ìjọ tó ń fẹ́ lọ́jọ́ ìjọ. Ó yá. Ọ̀rẹ́, ṣorí tí ò bá ń ṣe wípé ó jẹ́ bó ṣe jẹ́, bá máa lọ sí pàtí tá a múra fún yẹn rárá. Tèmi kan náà. Ọ̀rọ̀ kan wà tó ń bọ́dà mi gan, ó ń fún mi ní serious concern. Mi ò dẹ̀ mẹ́rin tí mo lè bá sọ lẹ́yìn ìwọ. Mò ń rò títí tí bẹ́ẹ̀ kò jẹ́ kí n rọrùn sùn. Sleepless night mo ní always. Bẹ́ẹ̀ ni. Wo ọmọ àkọ́bí ọkọ mi tó ń jẹ́ Bọ̀dé. Wọ́n fún ara wípé nuisance láyé àti lọ́run ní Bọ̀dé. Bàbá ńlá ras ní Bọ̀dé. Ṣé irú ẹ̀ ló yẹ kó jẹ́ àkọ́bí fọ́kọ tèmi? Ṣé irú ẹ̀ ló yẹ kó jẹ́ ẹni táwọn ọmọ mi máa sọ pé òun lẹ̀gbọ́n aṣíwájú àwọn? Ọlọ́run má jẹ́ kára burú. Jẹ́ kẹ́mi ọkọ mi gùn. Ṣé tọkọ mi bá wà lọ síbi tágbà ń rí? Wọ́n wá ní irú Bọ̀dé yẹn ló máa já síwájú. Àbí ṣé ó dìgbà táwọn ọmọ tèmi tí wọ́n bá lọ bẹ̀rẹ̀ sí tọrọ nǹkan lọ́wọ́ irú Bọ̀dé nǹkan tó lè sọ tó yẹ kán ṣe? Ó mọ̀ pé ó wà ridiculous ṣá. Bọ̀dé èmi ò rí ibi tó gbà fi sìn sínú fámìlì wa. Ọ̀rẹ́ mi,
ẹran tí ò yí kò wọ́bẹ̀ o. bí o ṣe jẹ́ ká fọ̀rọ̀ ẹ̀ lọ àwọn tó láyé kọ́ bá sọ́ di dìdùn kó wọnú igbó lọ. mo like idea yẹn àmọ́ ìwọ fúnra rẹ̀ farabalẹ̀ ọ̀rẹ́ wo báyìí wọ́wọ́ mi wo ẹgbẹ́ náà ṣáà ìwà ń bẹ àbí ẹ̀sìn bẹ́ẹ̀ wá pa bí ó wà ń bẹ wá wo bí ó wà ń bẹ ṣé ipá yìí wà ń bẹ. nǹkan tó ń pè ní oògùn nìyẹn ohun tó gùn báyìí tí ò lópin torí pé ibi títẹ nìkan parí sí nítẹ̀lò ní ìtún ti bẹ̀rẹ̀ wọ́n wá ní ibi tí máa pa ẹ́ wà ibẹ̀ náà ní máa là ẹ́ wà o tí a bá sọ pé aṣọ dìdìrín fine a máa ṣe dìdìrín ẹ lọ àmọ́ ó ṣeéṣe kó ṣe dìdìrín yẹn débi kan jọ kan kéèyàn kan gbàálẹ̀ kan wá ṣe níyè padà a jẹ́ wípé nǹkan tá a fẹ́ kó ṣẹlẹ̀ àpapà tó ṣẹlẹ̀ mo ló tún máa wá dáṣíwájú fún àwọn ọmọ tèmi láwọn ọmọ tí mo kọ́ tí wọ́n gbẹ̀kọ́ tá a náwó lé lórí àti rírà sí yẹn èmi ò ṣe bẹ́ẹ̀ báyà ìdí àyẹn ìwé mímọ́ náà dẹ̀ sọ wípé tó bá jẹ́ wípé ojú ọ̀tún ẹ̀ ló máa mú ẹ lòdì sí òfin Ọlọ́run kó fọ̀dàrú tó bá rí bẹ́ẹ̀ bọ̀dí fẹ́ dàbí ojú ọ̀tún tó fẹ́ mú mi lòdì sí ìjọba ọ̀run ni tí mo bá ní kán clear àrùn bọ̀dí dànù kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ Ọlọ́run náà rí wípé mò ń try láti protect ara mi àtàwọn ọmọ mi àtọjọ́ ọ̀la ni wọn ò ní blame mi fún ẹ̀jẹ̀ òde ní sí lọ́rùn mi because tí orí irú bọ̀dé ó máa jẹ́ èpò láàárín àwọn àlìkámà ni ó dẹ̀ di dandan ká yọ ọ́ kúrò ó ní mo ṣe rò pé jẹ́ ká bọ́ ṣe máa eliminate bọ̀dé ṣé tó máa eliminate ọkàn mi á balẹ̀ kọ́lọ̀ ń bá mi lọ́ra ẹ̀mí ọkọ mi kó pẹ́pẹ́pẹ́pẹ́ náà kó tó lọ àwọn bó ṣe wù ká fẹ́ kó pẹ́ tó kò ṣáà ní gbàdúrà pé kémi ṣáájú òun kú àbí káwọn ọmọ ṣáájú ẹ̀ kú òun náà ló dàgbàjọ ní máa kọ́ lọ́nù wa so kò ní jẹ́ wípé irú bọ̀dé òun náà máa là lé wa lọ́wọ́ tí mo rò ní o. ọ̀rẹ́ tó bá jẹ́ yẹn ni wo ibi tó gbàgbé yẹn gan ni mo fẹ́ gbà ọ́ jẹ́ apá jẹ́ àyànjọ́ ẹ̀ jẹ́ máa lọ. farabalẹ̀ rẹ̀ ṣé bó ṣe ń bá mi gé péwúpéwú ẹ̀rù ẹ̀ sì ń bá mi. ẹ̀rù ẹ̀ ń bà mí ṣé pàtí náà ló mú ẹ lára tó báyìí ní àbí kí ló dé tí n bá láàlọ́ pàtí mọ̀ kò sí nǹkan fẹ́ ṣe fún wa ìjẹ́ tá a ti ń lọ kí wọ́n ṣe ń bẹ̀ bó jẹ́ pàtí kú 30 minutes tá a bá dáhùn a lè débẹ̀ fún wọn páwọn òré èèyàn wọn pa máa gba yìí tí wọn má tún bẹ̀rẹ̀ eré padà ni. but n tó ń bà mí lẹ́rù ni wípé bó ṣe ń gé ẹ̀rù ẹ̀ ń bà mí n tá àlejò sọ àárín èmi àti ẹ̀ ló wà kò gbọdọ̀ tú síta torí wọ́n ní tí odó bá ti dé kò gbọdọ̀ ríta mọ́ tó bá jáde mọ̀ pé èmi àti ẹ̀ lájọ mọ́ 2 minutes. kí wọ́n lọ rí kí ló dé nígbà tí mo ní ìlọ́kọ̀ my God nǹkan tí máa ṣe fún wà yẹn when the ears hear about it they will tingle wọn ní believe pé èmi lè ṣe nǹkan bẹ́ẹ̀ máa pa ó máa yẹn lẹ́kùn. bíbí mi ìfẹ́ wàhálà o ṣé wàá lókàn ní ọ̀rọ̀ wa ń sìn báyìí àbí káwọn bá ṣe máa ṣe láìfù wa ṣíjà lókàn lọ́rọ̀ ẹ̀ sìn báyìí fẹ́ràn báyà wà bẹ́ẹ̀ jà mi láìkẹ́ o àbí kí n tí wọ́n gbé yẹn sìn àbúta ìlú máa báyà wà bẹ́ẹ̀ jà fún kí ni ṣé ẹ lókàn lọ́rọ̀ wa. ó rántí ikú dákun ṣe rere kò sóhun tágbìn láyé tá ò ní padà ká ẹni gbẹ̀bù ìka á jẹ́ níbẹ̀ o. nígbà ọmọ jáde tó ti ń sáìn àwọn dọ́kúmẹ̀ fún ẹ̀ sí. mi náà sà mo fẹ́ kẹ́ wọn surprise yìí. kò yẹ owó rí bẹ́ẹ̀ ìṣẹ́jú mélòó mo ti kúrò bí. wọ́n ti dé níbi tí mo mọ̀ ẹ́. bẹ́ẹ̀ sà. ọ̀ṣọ́ ti deliver. wọ́n ti deliver sà. okay it's a pity pé o sí around nígbà tí mo introduce new GM ní sí àwọn staff tó kù. That's your new GM. She's my daughter. You're welcome. You're welcome. Madam ni chief executive mi. Àmọ́ mò ń wá láti wá máa assist madam mi. Madam náà ṣe láláṣẹ o, ìrè pé kì í ṣe aláṣẹ o. But òun náà bó ṣe wà yìí, ẹ má torí pé ó kéré, kẹ má fojú ẹ̀ wò, kẹ má gbọ́rọ̀ sí lẹ́nu, ẹ ní láti cooperate pẹ̀lú ẹ̀ ni. She's Folakemi Martins and she's my daughter, okay? All right. Once again, you're welcome. It's my pleasure. So ibi tí mo sọ fún ẹ ni reception yìí máa fẹ́ kàn expand ẹ̀ kó dẹ̀ decorate ẹ̀ to taste anyway wọ́n ní ajá àwò ìlú mehoro wò ilé and then what's going on now so ti yẹn sìn. I'll do that. So wọ́n á lè mọ̀ pé company náà ó move pẹ̀lú time right.
trust you. I wish you the best of luck. All right, take it off you. Okay. All right, sir. Let's go and choose. Okay, sir. Ìjà tó fi pamọ́ lọ́mọ la ó fi pa wọ́n náà. Ojú ẹ̀san tó ṣú sókè máa padà rọ̀ o. Kí ló lájọ kẹ́ lọ tí ò padà wálé náà? Ọ̀dọ̀ ní sista mi yàn wà. Wọ́n ní wọ́n fẹ́ lọ sí hospital pé kí n bá wọn wá owó. Kò pé 10 minutes tí mo fi kó 20,000 naira fàjọkẹ́. Bí wọ́n ṣe wá ní pé kò délé látàná, ó ń yà mí lẹ́nu. Ọ̀dọ̀ ọkùnrin ni ọgbà lọ. Ọ̀dọ̀ ọkùnrin ni ọlọ. Ọkùnrin. Dáàdi ẹ̀jẹ̀ sọ fún mi tó bá jí òótọ́ pé ọkùnrin làjọkẹ́ bá lọ ó máa kàn dínú yọ. Má dẹ̀ jọ́ ni má jẹ́ ní gbogbo ojú. How can she be that heartless? Wo ẹ mọ̀ dára yín láàmú. Bọ́ bá jẹ́ pé òótọ́ ni Jésù kú lórí àgbélébùú. Àwọn ogun ọ̀wọ́n bá ń dá padà wálé. Àmọ́ kọ́sàmọ́ tiẹ̀ gbowó ọ̀hún ló jẹ́ kó tó kó wọlé wá. Àwọn kan béèrè dádì àti mọ́mì níta. Ó rèé yọjú sí àwọn ará ṣọ́ọ̀ṣì ni ó ṣe. Wọ́n fẹ́ gbàdúrà fún ni ní kí ọ̀nà ọ̀bọ̀. Ìyá àsọkàn. Ìyá àsọkàn. Àǹtí mi ẹ pẹ̀lẹ́. Àwọn ẹ káàsán sá. Orúkọ mi ni Inspector Ṣọlá láti State CI, colleague mi Sergeant Bímpé. Ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé kò sí. A rí ọmọbìnrin kan tí wọ́n gún. Ní ibo nìyẹn o? Sínú ilé àkọ́kọ́ gbàtí a dẹ̀ máa fi wo àpò ẹ̀, a rí àjìkadì. ID card ẹ̀ tí a rí ló fún wa láǹfààní láti mọ iléèwé tó lọ. A dẹ̀ dé iléèwé náà wọ́n wá júwe bíbá ẹ̀ fún wa pé bí ló ń gbé. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ìwà ID card náà. ID card Àjọkẹ́ rí. Ẹ jọ̀ọ́ má bínú ẹ jẹ́ á lọ́bẹ̀ ibo níbẹ̀ náà. Ó ṣe ní láàánú pé arábìnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ ó ti ṣe aláìsí. Àǹtí mi. Ìyá àtọ́tọ̀. Àǹtí mi. Àdùkẹ́. Kí lẹ̀? Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ síbẹ̀. Ẹ jọ̀ọ́. Kí ni? Mọ́mí. Parí. Mọ́mí. Ikure, ikú máa dóró. Ikú máa dóró. Ikure, ikú máa dóró. Ikú ṣẹ́wà lẹ́yìn ó ṣe kàn. Ó dárin náà kó. Ó dojú àlá. Aya mi, ọ̀rẹ́ mi ni, alábàárò mi ni o. Have we met before? Wait. Don't tell me you are putting up an act. No. Wesco. What's the name? Sukomi. I can remember vividly.
mi ò kàn ṣe pé mo ń try láti front or bóyá mo fẹ́ snob but mi ò really rántí. Okay, yeah, ṣùtì mo mọ̀ pé mo wà a year ahead of you but I was in school. But Sukanmi, that name rings bell. Oh, nice seeing you. No, the pleasure is mine. So, kí ló ń ṣe mí? Mo máa ń jog every morning kí n tó lọ síbi iṣẹ́, so that's what I'm doing. Okay, keep fit ni àbí? Yep. Oh, that's good. Nǹkan tó mi náà ń ṣe nìyẹn. Actually, mo ti rí ẹbí ẹ̀ méjì tí bá ń drive kọjá mi báyìí. Mo dẹ̀ ti ń bẹ Ọlọ́run pé kí ọjọ́ báyìí wáyé. Mo dẹ̀ dúpẹ́ pé ilé ti ṣẹlẹ̀ báyìí. So, báwo mo ṣe lè, tún rí ẹ? Yeah, I'll give you my number. Do you have your phone? No, ọ̀pọ̀lọ́ ṣe lè gbé. Okay, it's 0807 34 8441. 0807 34 8441. Okay, 080 734 8441. Mo lè ever gbàgbé nọ́mbà ẹ̀. Ó ṣe gidi gan ẹ̀. Màá pè ẹ́ ṣùgbọ́n. It's nice seeing you. No, the pleasure is mine. Sorry, right? All right. Ẹ má bínú gbà mí ṣe rí kí ọkàn tẹ máa jókòó sójú kan gbogbo àwọn ìrònú oríṣiríṣi kan máa kó síyàn lórí ẹ wo gbogbo àjálù tó dé bá wa ti máa mi mẹ́ẹ̀ lọ́tọ̀ Àjọkẹ́ náà tó wá tẹ̀lé ọkàn wo pé kí n lọ sẹ́ ní bá àwọn ọ̀rẹ́ pàdé bá wọn pàdé bẹ́ẹ̀ wọ́n máa sọ̀rọ̀ tó máa tù yẹn nú èèyàn á lè rẹ́rìn gbogbo ìrònú yẹn á kúrò níbẹ̀ ẹ má bínú gbà. ìwé náà là ń dúró dè pé ká lè jọ gba àdúrà àgbà papọ̀ ká tó lọ sùn ṣùgbọ́n mi ò ní fẹ́ kẹ́ ẹ máa wá ìtùnú lọ sí òde ẹ máa wá ìtùnú nínú ọ̀rọ̀ Ọlọ́run ọgbọ́n àti wọ ìtùnú ẹ máa wá nínú ọ̀rọ̀ Ọlọ́run gbogbo ìgbà tí nǹkan bá ti dà yín lọ́kàn rú tàbí ọkàn yín bá pòrúurú ẹ máa wá ìtùnú nínú ọ̀rọ̀ Ọlọ́run ìyẹn ni mo ṣe fẹ́ kẹ́ jẹ́ ká yẹ àkòrí ọ̀rọ̀ yìí wò lálẹ́ yìí mo fẹ́ kó o wo inú ìwé bíbélì rẹ ìwé Mátíù orí 9 tó bá ka ẹsẹ̀ 12 yẹn. Dárí gbèsè wa jì wá bí àwa ti ń dárí àwọn onígbèsè wa má sì fà wá sínú ìdánwò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ ìbísí. Òtò sórí Yorùbá tòde òní náà ń lò yẹn Yorùbá gidi yẹn dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tí ó ṣẹ̀ wá òní. Sọ́rí tí mo fẹ́ kẹ́ yẹ̀wò nínú àkórí ọ̀rọ̀ yìí ó ní pé tó mo ṣàkíyèsí wípé ọkàn yín sì ń béèrè fún ẹ̀san lórí ikú ìyá yín pàápàá jùlọ ikú àbúrò rẹ̀. Ẹ má gbẹ̀san fúnra yín o Ọlọ́run ló sọ nínú ìwé mímọ́ ó ní tèmi ni ẹ̀san ó ní èmi ó sì gbẹ̀san Ọlọ́run ló ní ẹ̀san ṣùgbọ́n gbogbo àwọn tẹ̀ ń fọkàn sí wípé lágbájá ló ṣe léyìn lágbájá ló jẹ́ kí ìyá mi kú yóò wá jẹ́ lágbájá tó ṣe báyìí. Ṣe rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gan-an èmi gan ti gbé gbogbo ẹ̀yẹ̀wò mo ti rí pé Ọlọ́run ló lẹ̀mí wa Ọlọ́run náà dẹ̀ ló lè mẹ́mí yìí náà lọ. Kátẹ̀ ní owó ìtẹ̀wá wà rẹpẹtẹ ta wá ná sọ́tún ta ná sósì tán padà kún kọ́ kí la fẹ́ bi Ọlọ́run àbí kán tẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní ṣàárẹ̀ yìí báyìí ká wá kó wá jẹ́ pé àwọn máa gbé wọn lọ ilé ìgbọ̀nsẹ̀ lọ bí kán wá tún wá padà kú kò sí nǹkan tá a lè ṣe tó èmi tí wàá gba káùnsì pé gbogbo ọwọ́ Ọlọ́run ní ká fà á sí ṣòdẹ̀ wá rí wò
o ti rí sí pé kò sí ọ̀kan mọ́ so mo máa láti tẹpá mọ́ education ẹ̀ agbára díẹ̀ tèmi lọ́ba dẹ̀ ni màá lè ṣe ìrànlọ́wọ́ sí. ẹ ṣe sá ẹ ṣe inú mi dùn pé ẹ ń fi àpẹẹrẹ hàn pé gbogbo ohun tá à ń kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú ilé yìí oyè yín ilẹ̀ ń bá dàgbà lọ yẹn bírú wa bá lọ tán ọkàn wa balẹ̀ pé ẹ máa rìn nínú ọ̀nà náà ṣé wàá rí ti kú ìyá yín àti Bíbélì sọ wípé a mú olódodo lọ síwájú ọjọ́ ibi bẹ́ẹ̀ lọ́wọ́ Ọlọ́run rí nítorí náà ẹ dáríjì gbogbo èèyàn Súnkànmí ìwọ ló máa gbàdúrà alẹ́ yìí fún wa. kò burú ẹ jẹ́ àjíjú wa. ní orúkọ tí bàbá tọmọ tiẹ̀ mímọ́ bàbá wa. Mama ẹ̀ mi jàre kí ló ń ṣẹlẹ̀ ó mú drink ẹ̀ ni. Yeah, I'm okay. Black baby. So come. Yeah. I don't seem to know you well. Where are your parents? Your siblings? Àbí o ní family ni? So come. What are you thinking about? I mean, what's on your mind? Mo ṣe nǹkan tí máa ń fẹ́ rántí. Bó ṣe béèrè question yìí kàn jẹ́ rántí bí gbogbo family members mi ṣe parun in a ghastly motor accident. Graduation mi náà náà wá fún kí ìṣẹ̀lẹ̀ yìí tó wáyé. Èmi àtọ̀rẹ́ mi nìkan la survive. So sad. I'm so sorry. I don't mean to take you back to the memory lane. Accept my condolence, okay? It's alright. But will you take my family as yours? Yes, but will your parents take me as one of them? Sure. My father even requested to see you. Sure, repair everything can fall in place like a puzzle. Ìgbà wo la lè rí wọn báyìí? It's all on you. To bat so already now. Try not to. Fọlákẹ́mi. Yes, Daddy. Mi ní purọ́ fún ẹ, inú mi dùn, ọkàn mi dẹ̀ balẹ̀. Nígbà tó ti wà on board nínú iléeṣẹ́ mi nsìn, mo mọ̀ pé gbogbo nǹkan á padà sípò. Mo mọ̀ pé o mọ left yàtọ̀ sí right, o dẹ̀ mọ right yàtọ̀ sí left. Gbogbo àwọn discipline tó lack yẹn, mo mọ̀ pé wàá inject ẹ padà síbẹ̀. Torí wọ́n yàtọ̀ sí ọmọ burúkú tó ń pè ń Bọ̀dé yẹn. Yorùbá ti sọ̀rọ̀ tí wọ́n ní tíyàn bá fi ọmọ wé ọmọ,
á lù kàn pa obviously ó dájú dáadáa ó dẹ̀ fi hàn pé ìwọ àti Bọ̀dé ẹ kì í ṣe kankan náà Ọlọ́run ló yọ mí o Ọlọ́run ló yọ mí tí mi sọ pé Bọ̀dé máa lọ rọ̀nù léṣẹ́ yẹn. Trust me, Daddy. I'll bring everything back to the basics. I trust you. Okay? So whatever the case may be, gbogbo àwọn nǹkan tí o bá ń ṣe tó bá ti ń rú ẹ lójú o láǹfààní àti pè mí kó béèrè question lọ́wọ́ mi màá dẹ̀ dá ẹ lóhùn láti tọ́ ẹ sọ́nà àti bó ti tọ́ àti bó ti yẹ. You see, iléeṣẹ́ yẹn nǹkan tí mo fẹ́ kó kọ́ ṣe ni pé kó pe àwọn staff yẹn kó bá wọn ní dialogue, right? Each department báyìí kó make sure pé ó tún tò, then everybody á máa ṣiṣẹ́ like one family. That's what I want. So that is it. Nǹkan tí mo fẹ́ kó ṣe nìyẹn. You won't let me down, abi? Can't wait to see you too, baby. Folakemi. Oh, baby. Oh, Daddy, sorry. Yeah, ma take care of everything. Never worry. Kò tó take care of everything. Like I could take care and to jẹ́ kó lose concentration pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ yẹn náà. Ta ló ń tọ̀ yẹn? Who is he? Kí lorúkọ ẹ̀? Ọmọ olówó ni. Daddy, stop! Stop! Ìyá ẹ̀. Daddy, Súnkànmí lorúkọ ẹ̀. Ọmọ Yorùbá dẹ̀ ni. Súnkànmí lorúkọ ẹ̀. Ìjọ́ ló máa súnkàn ẹ̀mí gangan fúnra mi. Very soon, Daddy. How soon? Very, very soon. Very, very soon. Okay. Jẹ́ kó tètè súnkàn mi. Ṣé o ti gbọ́? All right. Okay, days. Ready? All right, babe. Good night. Good night. All right. Bísí. Ma. Àwọn information tí mo ní kó fax yẹn. Lọ fax gbogbo ẹ̀ sí nọ́mbà tí mo fún ẹ lánàá yẹn. And make sure you do it accurately. Okay, ma. Okay. Pẹ̀lẹ́ Súnkànmí. Mine establishment yìí. It's quite nice. Mo wé mi náà tẹ̀lé rí position kékeré kan bí yìí, you know. Má sọ fún mi bó tí màá ṣiṣẹ́. No. But you know, gba àwọn contract díẹ̀, but kò ní bá tèmi náà bá, you know, ní permanent employment kẹ. Oh, too bad. Positions to one be by sin kò wá okay rárá. You don't want to do it. I was just joking. Sharing. And you've come in a good time. I'm about to go for lunch. Okay. If you don't mind. Mind. So we can talk at length. Yes, what about you? Okay. Ọ̀rẹ́, àbí kó ṣáà má bínú sí mi. Jọ̀ọ́ torí Ọlọ́run, inú mi ti ẹ̀dùn pé ìwọ tó close mọ́ mi báyìí, o mọ irú iṣẹ́ tí mo gbà. Tó bá pọ̀ rẹ́ mi ni, àròkù ṣe lè yan ṣakọ. Òun náà ni mo dẹ̀ ṣe tètè pè é pé kò yọjú sí mi nílé o. Bí bàbá yìí ṣe lọ sí ọ́fíìsì pé káyọ̀ ayé sọ tá a máa sọ. Má bínú ọ̀rẹ́ mi, iṣẹ́ mi wo ó le ju tàwọn tó ń ṣiṣẹ́ ìjọba lọ. Bínú. Ọlọ́run má jẹ́ n bínú sọ̀rọ̀ yìí, ẹ̀yin oníṣẹ́ ọ́fíìsì. Èmi bí o máa bínú sí ẹ wo. Gold tí Bọ́sẹ̀ mú fún patí ẹ̀, òun ni mo ní pé kí n mú wá fún ẹ. A ṣe group meeting lánàá. Dẹ̀ mọ̀ pé ọ̀sẹ̀ yìí náà ló bo patí lójú. N bá ní òkè kí kúkú gbà tiẹ̀ kí n mú wá fún ẹ. Òun rìn. Ṣé ọ̀rẹ́ mi? Èló ló wá pé? 325,000 naira mani. 325,000 naira ló pé. Ní kíni? Ó fine. Ìwọ náà tún wo, ó fine gan. Mo ń wò náà ni. Ó ti fine. Ọ̀rẹ́ dúró. Ṣé ojú chain àti earring, chain àti hand chain 325,000. Kí ló lè tó báyìí? Lẹ́yìn ìgbà tá a ti bá a máa ṣe 150,000 aṣọ àti gèlè, lábẹ́ a máa ṣe 150,000 aṣọ àti gèlè. Gbogbo ẹ̀ ń sìn ó ti wá lọ kú sí 600,000.
ní òkú olókùn tó ti kú tó yẹ ká jẹ́ kó sinmi tí ò mọ kankan tó ń ṣẹlẹ̀ mọ́ wọ́n máa gbèsè owó tó báyìí fún yọ̀gbọ́n náà ṣé bọ́sẹ̀ fẹ́ hà wá ní mọ́tò òbí pàtí ẹ̀ ni. ìwọ náà sọ bẹ́ẹ̀ ṣáàjẹ́ ká bá fìfẹ́ ṣe jẹ́ àbára bẹ́ẹ̀ ṣe bá àwọn àwọn náà máa ń bá wa ṣe pàtí tiwa èèyàn ló bá bá wa ṣe tiwa náà ó jẹ́ ká rà á jẹ́ ká bá rà á. ó ní ìtì ń pọ̀ ju ó yẹ ká bára wa sọ̀rọ̀ almost 600,000 lórí pé olókùn kú gẹ́gẹ́ táàtà àjẹ́ kó lówó kókó sinmi. mo ti ẹ̀dúpẹ́ tí bàbá ẹ̀ ti lọ nílé kò gbọ́dọ̀ gbọ́ gbé ilé ìsìn wọn máa kí fún mi ni. anyway ní choice. Jẹ́ company account ló fẹ́ àbí personal account? Anyone. Okay, ọmọ jẹ́ kí n ra sọ́run company. Jẹ́ n ra sọ́run company. Ọ̀rẹ́ mi. Bẹ́ẹ̀ lè mọ̀ kó kú sílé. Orúkọ ẹni máa fi kọ jáde. Kò sí problem ọ̀rẹ́ mi. ID card wo ló fẹ́ lò? Jọ̀ntúrọ̀ mi ò fẹ́ ọ̀rọ̀ mi tẹ̀ fẹ́ wàhálà aláìdí kàdídé ṣáà bá mi kọ́ ní orúkọ mi jẹ́ni lọ mi ò fẹ́. Okay, jẹ́ kí n kọ pay without ID card. Ó bẹ́tà ọ̀rẹ́ má wàá gbàgbé kó bá mi fi owó fuel sí ṣàpọ̀pọ̀ gbogbo káwa ni bá mi fi owó fuel mi sí. Ó dẹ̀ ti ń ṣe mi naturally ṣe tó bá wá kí mi kó má jẹ́ pé o tiẹ̀ múràn ẹ̀ ń ṣẹ́ tó wá jíṣẹ́ fún mi ṣé mi ní fún ẹ lówó epo. Mo jẹ́rìí ọ̀rẹ́ mi má bínú má bí kọ́. ń bọ̀ mi ò tí ì dé tí n bá dé máa rí mi torí ọjọ́ ń bọ̀ Olúwa wí. Hello. Irú ọkọ wo ni wọ iná? À ń bẹ sọ lójoojúmọ́ oníwà gbọ́ change náà. Mo ṣe àwọn ọkọ ọ̀rẹ́ mi ń ta. Ó yá ìdí kó wá hug mi. Ìdí kó wá hug mi náà. Àti dídé ẹ máa nira díẹ̀ o. Àjídé wo ló ń le? Come on, hug me. Actually, ó rẹ̀ mí gan. I'm tired. Ìwọ náà wá hug me now. Wá hug me. Ní jọ̀gbọ̀. Ṣé o lè ti jẹun? Ebi ò pa mí. Ilé. Àrọ̀nà lè lórí bó bá ń ṣe bí má ṣe bí lọ́wọ́ àgbèrè kò ní pẹ́ mọ́. Ilé ayé ṣó ajá wa ìlọ. Ikú ṣàwá ìlọ. Ẹ̀fín dòrò bí ẹni onírọ̀rùn. Àwọn ayé máa lọ́mọ kó sí. Ẹ̀sán àké. Ẹ̀sán àké. Akọni lójú máa padà yọ mí lójú. Ó ń bá bá bí lọ́nà ayé. Adákẹ́dájọ́ máa padà fojú rẹ̀ gbolẹ̀ o. Ilé ayé ṣó ajá wa ìlọ. Ikú ṣàwá ìlọ. Lẹ́fí ń dòrò bí ẹni onírọ̀rùn. Àwọn ayé máa lọ́kàn kó sí. Ẹ̀sán àké. Ẹ̀sán àké. Bébè, mi ṣe aláìgbò àdáàdì ṣe ń bára yín jàṣà.
Yóò dẹ̀ ní kó máa tọ́ má fẹ́ ríra wọn sójú. Try láti stop ẹ̀ now. Wo mi ò parí ìjà pẹ̀lú ẹnì kankan. Bàbá tí ò nífẹ̀ẹ́ mi. Báwo ni onífẹ́ nínú fẹ́ kẹ́ make peace? Kí peace wà láàrin wa tí wọn kú dáa. Ṣé o bá wọn sí mi ṣá? Kí ni problem ẹ? Mo ní mi ò bá ìyàwó yẹn òun first break marriage máa ìjà. Ṣé bàbá ẹ ni? Ṣé bí mo ní bàbá mi? Kó tó wà máa ṣe fúnra wa náà. Ìjọkíjọ tí o bá tún dá sọ́wọ́ family mi. Màá ṣe ṣége máa fún ẹ. Kí ni problem ẹ? Èmi ṣàwọn ni bàbá mi. Àbí òun bàbá? Ó dẹ̀ ìwà ká máa jà nìyẹn bó ṣe wà nìyẹn. Wo dìlé ẹ̀ látàjọ́ dìlé ẹ̀ látàjọ́ ló fẹ́ wà láà. Ṣé lè tí wọ́n ń bínú náà nìyẹn? Ìyẹn ní bínú. Wọ́n rí mo máa ń bízì kí n tó lọ mú tafé fi paragbálẹ̀ then blend everything pẹ̀lú sìgá ilẹ̀ àti iṣu màá kọ́ dé máa wó lulẹ̀ ni. Tí bá ní kí n jókòó tiẹ̀ fún 1 minute báyìí wàá kọjá àyè 20 years ni. O ti ṣẹ̀ṣẹ̀ 20 years sílẹ̀ so fáìlì ẹ̀dẹ̀ ti kú nìyẹn. Mo ń lọ. Dá má bínú. Ó dẹ̀ gbó ilé lẹ́sẹ̀ padà. Orí wèrè ọlọ́gbẹ́lẹ́ lẹ́sẹ̀. Owó tí ọmọ yóò rí adé ok gbẹ́dẹ́ ẹsẹ̀ mú kí n dórí adé mu orí làwúre please case close. Ẹ kú ọ̀rẹ́ yẹn. Ẹ̀gbọ́n mo wá rí o. Àwọn dádì mi wá sọ fún yín torí ẹ̀yin nìkan ni àbúrò wọn tí mo mọ̀ tí mo dẹ̀ lọ́wọ́ sọ fún. Ẹni tí gbọ́ ọ̀rọ̀ yóò ti pẹ́ díẹ̀ ibi tí ọ̀rọ̀ tó dúró sí ìgbà tí lẹ́yìn àti kọ̀ọ̀rọ̀ lọ́mọ àti bàbá wọn làwọn kọ́ mi lọ́mọ nínú ọ̀dẹ́ kan wọn bàbá torí ó ń déwájú oúnjẹjọ́ oúnjẹ yìí ń dá sọ ní òbí bá sọ fún yín. Ọ̀rẹ́ ń dùn mí dé tí ó ń pè mí ní dé. Tí dádì mi bá padà kú kí wọ́n lọ síbi tí àgbà ń lọ mo lè má dé ibi bẹ́rẹ̀ àwọn èmi tí mo sọ pé mo dúró ó jáde lẹ́nu mi ni mo sọ ni o. Níbi tí a bá rò pé a ti máa bá ọmọ tá a bá ń bá a bọ̀ níbẹ̀ ó jẹ́ ohun tó máa ń dùn mí ládùúrú gbogbo ohun tó ṣẹlẹ̀ sí dádì ẹ̀. Kí ló ṣẹlẹ̀ sí wọn wọ́n pè wọ́n pè mí wọ́n ní àbúrò àti kọ́ra wa náà wọ́n à ń gbéra wọn àti dẹ́ẹ̀dẹ̀ náà. O gbọ́ pé nífẹ̀ẹ́ mi àti tó fún mi kú. Nífẹ̀ẹ́ mi àti tó fún mi wọ́n kú. Bá ṣe gbẹ̀rù yẹn wọ́n ní wọ́n parọ́ wọn. Èmi àti Fọlákẹ́ nìkan kó àwọn ẹ̀kọ́ ọ̀pọ̀ ẹ̀kọ́. Ibẹ̀ náà lèmi náà wà mo ní kí n wálé wá change. Ìgbọ́dọ̀ mi ṣé nípa tí mo sọ ṣé ní ìtẹ́sí tó máa ń gbé ọ̀rọ̀ mi ṣì tí mo ṣe lọ́pọ̀ wọ́n sáyé wọ́n kú wọ́n ò lè pè mí kó sọ fún mi lórí fóònù gbọ́dọ̀ mi ṣe èrí ìtẹ́sí bá mi gbé ṣé ní ìtẹ́sí bá mi gbé ṣé ìkúrìyà ló gbé tó yìí ní kíni ká gbé kò dẹ̀ ṣe èyí ìyàwó dájú ìyàwó kò ṣe ìyàwó kò ṣe ìyàwó máa ti pẹ̀lú máa yẹ̀wò máa ti pẹ̀lú máa yẹ̀wò. Ìjẹ́ kí mi lọ́wọ́ kí n lè rí wọn àbí ẹjẹ́ mo rí wọn ìjẹ́ ṣe yí kò jẹ́ rí wọn mọ́ lọ́bẹ̀. Ọmọ jẹ́ ọmọ rẹ̀ dá mi lọ́rọ̀. Bọ̀dé tó bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Bọ̀dé lọ́wọ́ á jí pẹ̀lú ìyàwó tó bá tẹ̀mí jẹ́ Bọ̀dé pàdé ọ̀rọ̀. Ọ̀rẹ́ mi wo sùúrù ni kò ṣe o sùúrù ni kò ṣe Ọlọ́run ní pẹ́ lẹ́kùn. But tí Bọ̀dé bá lè make irú comment yẹn èmi believe pé ó yẹ kó wà lọ́gbà ẹ̀wọ̀n he should be arrested.
kò tẹ̀lé lọ free kò ní mú eléyìí jẹ gbé èmi ni mo sọ bẹ́ẹ̀. ẹ bọ́ dáàdì kí ló ṣẹlẹ̀ ta ló pa níyàwó ta ló pa wọ́n. ìwọ láyàláyà ọ̀pá mi lọ́mọ tún wọlé wá ó ti ẹ̀ bẹ̀rù wọ́n mú aṣọ ẹni bí báyìí ló wá bá dé ọgbà ẹ̀wọ̀n. èmi ìwọ ń pa ìwọ èmi àpáyé apáyé ni ẹ̀yọ́ ló káyọ̀ náà mo fi ń pa ìwé náà. dání o dání o. kò ní lọ filẹ̀ kò ní lọ kò ní bí ìlọ ìwọ ṣàjókòó. dadi o dájú mi bẹ́ẹ̀ yẹn bọ̀dé o dájú mi bẹ́ẹ̀ yẹn kò ní lọ. emergency tàbá nínú bedroom wọn lélẹ̀ sá a rí ìbọn bẹ́ẹ̀ pẹ̀lú aṣọ tó fi máa ń bojú pẹ̀lú hand gloves àti fọ́tò tí wọ́n cancel. madam officer ẹ̀kan ẹ̀ ń challenge wa ẹ̀ ń béèrè search warrant àbí in fact attitude yóò jẹun tó wà civilized rárá níbo ni wọ́n ti kó jáde. yàrá wa lẹ́yìn. good ṣe tí wàá rí sìn pé iṣẹ́ ọkọ yín kò ṣeé mú yangàn rárá àwa máa ṣe nǹkan tó yẹ káwa ṣe. tó wù yín kẹ́ wá wo ọkọ yín lọ́dọ̀ wa tó bá dẹ̀ wù yín kẹ́ má wá. officer sir let's go. ó rò pé òun educated ó lè dá mi lójú pé òun ọ̀la ìtẹ́ ṣorí tí o bá jẹ́ fún mi èèyàn rí sí pẹ̀lú ẹ̀. ọ́fíìsà yára mo sọ fún mi nínú tí ìbẹ̀rẹ̀ anything mi ò tí ìbẹ̀rẹ̀ operation náà in fact ibi tí ẹ fi mí sí ẹ̀ka mi kò ní ṣe understand. My God oh body schooling ìwọ ni wọn kákò báyìí tí ẹ bá fi mí lẹ̀ àbí kí n rí freedom lásán màá ṣe set gbogbo plans mi in motion in fact tí n bá kúrò níbí màá pààyàn lójú ẹ̀sìn mi. mo fẹ́ ọdún àwọn ọ̀rẹ́ máa jẹ́ kó mọ̀ pé jẹ́ra nínú ìsìtàbí tí ẹ̀rọ tí ó wà físíbù ìjọ òwò tó pè ní àlòkì. officer yes sir ṣé suspect yóò ti jẹ́wọ́ náà ẹ̀sà kò jẹ́wọ́ láwọn ọ̀rẹ́. Okay, don't worry. Take it back to the cell. Yes, sir. I received distress call also, and you have to lead the squad. Yes, sir. Okay, do that immediately. Yes, sir. Please. Bí ẹni onírọ̀rùn, àwọn ayé máa lọ́kàn kó sẹ̀sán àké, ẹ̀sán àké, akọ́nilójú máa padà yọ mí lójú. Gba ní ọ̀pọ̀ àràgà náà. Ó dẹ̀ bọ́lẹ̀ kó lọ sí tí ìwé ní sílẹ̀ jẹ́ ya ṣí èrè bọ́lẹ̀ kó lọ sí gẹ̀ẹ́tì fún mi jèrè. Káni ẹ́. Okay. I don't know how you do it, but we promise that I get medium of communication with our boys later. Mo ti sọ lọ́dọ̀ kò ṣiṣẹ́ pẹ̀lú ìrẹsẹ̀ tó ṣiṣẹ́ pẹ̀lú. Oh, wọ́n ò ṣiṣẹ́ fún ẹ. But information ti dọ́dọ̀ wá sí gan ti pa ìyàwó bàbá ẹ̀.
Yes. Oh God! Oh, that was power my hand. Don't show me the real one. You have power my hand. The woman who loved you of me, who loved you of me. Oh no, she does. Nǹkan kọ́ máa ń pa owó ẹ̀ náà ní kọ́kọ́ mo fẹ́ pa owó rẹ̀. Ìwọ́n máa ń bẹ́ẹ̀ bá bí wọ́n ti fi lọ́dọ̀ sí sọ bẹ́ẹ̀ kírímínà ni wọ́n wọ́ yìí. Ẹ jẹ́ bọ́lá ní sọ̀rọ̀ bọ́lá ní sọ̀rọ̀ ìfún bọ́lá ní sọ̀rọ̀. Mo fẹ́ pe dádì ẹ̀. Ó ní bàbá, you have been disowned. Imagine. I'm just a suspect. Of course. I'm not a criminal. Wo ìwọ tọ́jọ́ bọ̀bọ̀ ìjàdá bàbá náà dànù ní bọ̀bọ̀ yìí kọ́ fílẹ̀ fún ẹ wà á gbà tó bá bẹ́ẹ̀ lágídí kò láyé àwọn bí nonsense. Hello. Hello Chief. Ọmọ yín ló fẹ́ bá yín sọ̀rọ̀. Ọmọ mi wò nìyẹn. Whoever tó bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ èmi ò ní ọmọ kan tó wà ní galo mi ò ní ọmọ kan tó wà ní detention right mi ò dẹ̀ ready láti bá ọmọ yẹn sọ̀rọ̀ ṣe bí bọ̀dé lẹ̀ ń sọ ń pa ẹ̀ ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín mo ti disown ọmọ yẹn tipẹ́ mi ò dẹ̀ fẹ́ rí ní sàkání mi mọ́ full stop. It's civil right to make at least one phone call that must go through. Whoa, officer kò sí tó kàn mí pẹ̀lú civil right àbí civil wrong or civil left or whatever she understand I don't want to talk to him it's as simple as that kí ló dé ó fẹ́ pa gbogbo ilé ni ó ti pa gbogbo àwọn àbúrò ẹ̀ pátápátá látòkè délẹ̀ ọmọ kan ṣoṣo tó kù pẹ̀lú mi yìí láíláí mo fẹ́ make sure pé èmi pẹ̀lú ọmọ yẹn I was secured okay I don't want to talk to him in fact ntí mo ń fẹ́ ni pé kí ìjọba bá mi dá sẹ̀ríà fún sẹ̀ríà tó tọ́ àti tó yẹ òun ni kó bá mi dá fún ẹ dẹ̀ mọ̀ wípé ẹni tó bá pààyàn ó di dandan kan pa right and I don't want to see him I don't want to talk to him I don't want to know anything about him okay bye. ṣé tí wọ́n fi ṣe fẹ́fẹ́ nínú iṣẹ́ ibi ẹ̀san dúró de ọlọ́kẹ́ pẹ̀lú kóńdó àṣebí wa gbèrè àpò one standard investment lóní kí n sọ̀rọ̀ yìí fún gbogbo. ilé ayé ṣó ajá wa ìlọ. ikú ṣá wa ìlọ. Hello, sir. Ẹ ṣe mo ní particulars yìí sir. Actually iṣẹ́ tí mo ń kọ́jú lọ́dún kan so mo gbàgbé àwọn particulars mi sílé mẹ́. Okay, ní particulars right. Ó ṣe pé mo ò ní, a ní mo gbàgbé ẹ̀ sílé. Drive license ńkọ́? Méjèèjì jọ wà papọ̀ ni. Sir, I need to drive, sir. Mine drive kò ní particulars kò dẹ̀ ní driving license. Hello, gentleman. Why do you go below your drive without your driver's license? No, that is wrong. Yeah, she excuse. Hey, you need this here without your driver's license. Officer, you, sir, come. Take the keys. You go to the back. Enter. Take him to the station. And then they go for statement. So I'll report back immediately. Officer, you go back to the field. Yes, ṣó ajá wa ìlọ. ikú ṣá wa ìlọ. tẹ̀fí ń dòrò bí ẹni onírọ̀rùn. àwọn ayé máa lọ́kàn kó sí. ẹ̀san àdé ẹ̀san àdé. akọni lójú máa padà yọ mí lójú. ó ń bá bá fi tàn mọ̀ wípé ìgbà orókì fọ́ o. jẹjẹ jọ ká park mo ti fẹ́ park ẹjọ ẹ má pa mí èmi nìkan ní sáà mo ti fẹ́ park ẹjọ.
Sukomi. Sukomi, where you at? Ibi tó ní kí n dúró sí yìí kò wá okay at all. I'ma miss flight, wow. Okay. I love you too, baby. Ah! Madam! Madam! Ah. Níbẹ̀ wà á mú níbẹ̀ adákẹ́dájọ́ máa padà fojú rẹ̀ gbolẹ̀ o. Ilé ayé ṣó ajá wa ìlọ lẹ́bí dòrò bí ẹni onírọ̀rùn. Lójú orí ẹ̀ wọ́n ṣe ibi tá a ti mú ẹ̀ tàbá tó ta ẹ̀bẹ̀ ẹ̀ kọ́ tàbá mú ẹ̀bẹ̀ ẹ̀wọ̀n ló máa dàgbà sí. Ṣùgbọ́n yá ilé ẹ̀ máa lọ. Ẹ ṣe fà lókè. Ṣé rí ọ̀rọ̀ sí lọ́dọ̀ àwọn bàbá? Èmi ló wá wà. Ó sì wà ní ẹjọ́. Àmọ́ sì bẹ́ẹ̀ kọ̀ wá ní ẹjọ́ ṣe kó òun lòún lọ́dọ̀ yín. For the past 30 minutes tí mo fi mú wá síta ń bẹ̀yẹ̀ ẹ kàn ń sun ẹkún ni. Torí pójú mi ò gbà ni mo ṣe ní láti mú yín wá síbí báyìí. Mo ti dákẹ́ mi ò sunkún mọ́ jẹ́ ìgbà sọ̀rọ̀ ní ìṣẹ́jú kan. Mo fi ní kàn dá padà sínú sẹ́ọ̀. Obìnrin tó bá mọ dojú mi ti rí mélòó lè jẹ nǹkan. Ìyá rẹ̀ dà. Àbúrò rẹ̀ ti lọ. Ìgbà tó yìí náà ẹ má ṣe bẹ́ẹ̀ abiyamọ ayé rẹ̀ yìí dà. Ẹ ṣáájú mi. Ṣé orí wọ wọn máa mú bàbá lọ sílé? Sábà ní any information láti pass ọ̀dọ̀ yìí wọ́n lè máa sọ fún wọn. Ẹ pẹ̀lẹ́ bàbá ṣe gbọ́. Ọ̀pẹ ọjọ́ kò mọ̀. Báàbí ìfìlẹ̀ ẹ̀dá fún ẹ̀rù ẹ̀tẹ̀lẹ́ ọlọ́run ẹ̀ṣánú mi. Ẹ̀ṣánú mi ẹ̀gbọ́n ṣe bá lẹ́rù. Tàbí kí n gbé mi rí ilẹ̀ fún mi bá délé. Ẹgbẹ́ òun sì bí wọ́n yẹ ṣàdúrà mọ́ fẹ́ràn. Gbogbo ẹgbẹ́ wọn lọ ẹgbẹ́ wọn làwọn ṣàdúrà fún mi ẹ̀tọ́ pé mi ti mọ́ ìjáde. Òjijì ọmọ mi lẹ kó máa mú gàrí sí lọ́wọ́ ẹ̀ṣọ́ wọn lẹ fi bí aláìsè nílẹ̀. Ẹ̀rọ ti kúnlẹ̀ àbíàmọ́. Ẹ máa lọ níṣẹ́. Kọ́lá kí ni kí n ṣe má bọ̀ nílé? Àgbélẹ̀ oṣù ni. Àdùkẹ́ bá sùn. Èyí kékeré jáde ilé kan padà bọ̀. Èyí tó tún jáde ilé ìwé tá a gbọ́kànlé gbogbo ìrọ̀gbà òun dà ẹ́ ńlẹ́ kó má mú gàrí sí lọ́wọ́ ìjọba ẹ má ṣe báyìí. Àbí àwọn ayé ẹ̀yìn dà. Ẹja mi gbélé ẹjẹ́ tó máa lò. Ẹja máa lọ ẹja máa lọ ẹja máa lọ. Orúkọ tí mo jẹ́ láti ìgbà tí mo ti wà léwe. Mo wá èwú lórí tó wá pa mí lórúkọ dà. Orúkọ tí bàbá àti ìyá ọ̀sán mi. Mo sì ké tó. Mo ní ẹ̀mọ́ gbẹ̀san. Lásìkò mi. Ṣé báwo ni máa ń ṣíwájú àdúrà? Báwo ló ṣe lè ṣe orúkọ báyìí? Gbogbo nǹkan tá à ń go through. Wọ́n èdè máa fi lọ sí eléyìí. Ọ̀gá. Kọ́lá. Ẹni ọba kùnìkùnlá bá jayé. Wọ́n mọ bí mo ti yan tèmi o. Ìwọ ló kù mí kù báyìí. Mo bẹ adániwáyé kó sọ ọ́ dìrùn dìgbà mọ́ ń lọ́wọ́. Èkìní kẹ̀bẹ̀
ìkejì kẹ̀dẹ̀ ẹ̀kẹta làjẹ́ ìjẹta yìí o. Mo sì ké tó mo fọ̀rọ̀ Ọlọ́run bọ̀ yín wọn fọ̀nà ẹ̀san kọ́ yín. I feel fulfilled. Apart from pé ẹ̀ ń pààyàn kiri ẹ ọmọ jalè náà. Èmi ọmọ jalè. Pẹ̀lú gbogbo àwọn nǹkan tá a ní nílẹ̀ yìí ó fi dá wa lójú pé ọmọ jalè náà. Àwọn nǹkan tẹ́ ẹ̀ rí yìí níwèé létí lè rí náà but àwọn kìíní yìí àwọn náà jẹ́ two àwọn náà ràn mí lọ́wọ́ ní iṣẹ́ tí ń ṣe ṣé kẹ́ tó mú mi ṣẹ́yìn rò ó kàn mí pé mi ni mo ń ṣe gbogbo nǹkan tí ń ṣe ẹ rò náà àwọn nǹkan tí ń lò náà rèé ẹni tó rò pé òun lọ́lá ó wá lo ọwọ́ ọlá ó fi ń gbá tálíkà lójú ó fi kedere selective justice ló ń ṣe ẹ lọ ilé ẹjọ́ àwọn yẹn náà tún gbè lẹ́yìn tá a bá lówó mi ò ní káwa náà máa mọ nǹkan tá a máa ṣe ṣe ti rí nǹkan tẹ́ ẹ̀ mọ̀ pọ̀ bí èmi ṣe wà yìí òfin Mósè tẹ̀lé an eye for an eye ojú kan fojú kan. Ṣé ẹ ti gbàgbé pé èèyàn tó bá pààyàn dandan ní kán pa àwọn náà ni. ṣé bẹ́ẹ̀ ṣe wò mí yìí pẹ̀lú gbogbo nǹkan tí mò ń sọ yìí ṣé ẹ wò mí bẹ́ni tí ó lọ léwe tí ó gba agbègbè ọgbà léwe kọjá ni I'm learned mo dẹ̀ mọ̀ fún. ẹ pa kínní ẹ pa kejì títí dé orí olólùfẹ́ yín gangan. olólùkílẹ̀ pé olólùfẹ́ ṣe ti rí ẹni tẹ́yìn sọ yẹn òun ni access mi sínú ọgbà chief tí ó bá ń ṣòwò ni mo ò ní rí àyè láti wọnú ilé wọn I had to use her mo dẹ̀ dúpẹ́ pé mo rí lò. ọ̀ṣẹ́ ìlú sọ pàtó nǹkan gan-an tó mú yín tẹ́ fi ṣàdúró nǹkan tẹ́ ṣe yìí. ṣe rí chief ló bàbá mi fún 30 years wọ́n gbé wọn lọ́lé ẹjọ́ àwọn yẹn tún gbè lẹ́yìn wọn ní kó máa fún wọn ní 1,000 naira per month. ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe estimation calculation yẹn náà how long ló máa fi gbé ayé láti fi gba 500,000 naira ẹ wò ó pé 12,000 lọ́dún kan ẹ jọ̀ọ́ ọdún mẹ́wàá 120 lásán nìyẹn sì jẹ́ o ẹ ṣe estimation yòókù fún mi ṣé kò ń ṣe ìwà ìkà nìyẹn ṣe rí èmi ò ní any kind of regrets. ẹgbọ́n nǹkan tí mo rí yín 30 years ìyá mi kú
àbúrò mi kú. Bàbá yìí ò dé ní ìbẹ̀rù Ọlọ́run kankan. Ṣé mo kàn ṣá? Àwọn ẹni yìí wọn ò rí kún ọmọ ẹlòmíì. So I had to live a bold life. Níbo ni mo ti fẹ́ rówó mọ́tò? Mọ́tò tí ń lo ká ọ̀rẹ́ mi ni mo yá ni. Ilé tí Fọlákẹ́mi mọ̀mọ́ mi gan sẹ̀ kò ń ṣe tèmi. Ilé ọ̀rẹ́ mi ni. I was living a bold life. Why? Because àwọn ará bíi wọn fẹ́ ọkàn tí ò ń ṣe class tí wọn. Ọlọ́run tó dẹ̀ máa mú wọn òjé mi jẹ wọn. Mo ráyè wọlé sí wọn lára mo dà láwọn rí chief yẹn rú ni pátápátá bó ṣe wà yẹn ó máa jẹ̀rora kú mi kálẹ̀ mú mi tẹ̀ pa mí tí mo ti kárí àwọn plans mi Ọlọ́run gbọ́ máa bẹ Ọlọ́run kọjá ọ̀rọ̀ òkú mi ilẹ̀ ẹ̀fọ́ gbọ́dọ̀ ní títí wọ́n á tó jáde ta. Ṣùgbọ́n ara plan mi náà ni tí ìpa chief ó máa ronú àwọn ọmọ yẹn kú ni àwòrán ìyàwó ẹ̀ náà bó ṣe wà ẹ́ sì kò ní ìgbádùn kankan mọ́. Believe me, Sergeant, I am so fulfilled. So ìyẹn fi wá pé ẹ ní conscience kankan rárá ṣé àmọ́ pé jẹ́ wà lọ́rùn yìí ni. But come to think of it, ẹ mọ̀ pé ẹlẹ́wà ṣá, you are pretty lady. Ó ṣe mọ̀ pé criminal gidi ní ẹni. Kọ́bíà wọ́n mú màmí padà sínú sẹ́ẹ̀lì bí èrò. Sáàmù ti wí òun ni mo pamọ́ ní òkun àyà mi kí mi má bàa ṣẹ̀ sí ọ. Ọ̀rọ̀ yìí náà ló sì ń ṣe fìtílà fún ẹsẹ̀ mi o. Ṣùgbọ́n Olúwa ẹ mọyì àwa tá a máa jókòó gbàdúrà láàárọ̀ sí yín. Ẹ mọyì àwa tá a máa jókòó tá a tó dúpẹ́ lọ́wọ́ yín lálẹ́ ká tó lọ sùn bá a ṣe lo ọjọ́. Ṣùgbọ́n Olúwa wò ó àyè ìyàwó mi dà ló ṣòfò yìí sọ́kàn mi. Ìyàwó mi òun ló ṣèlérí nígbà tí gbogbo ẹbí kọ̀ mí sílẹ̀ pé òun ò ní fi mí sílẹ̀ òun ò ní kọ̀ mí sílẹ̀ títí dọjọ́ alẹ́. Olúwa òun dà. Sọ́kànmí ló gbàdúrà òun ló gbàdúrà sí ọ tó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún gbogbo ìrìn àjò alátàárọ̀ dálẹ́ tó tó gbàbúrò rẹ̀ nímọ̀ràn. Olúwa òun dà. Kọ́lá tó jókòó pẹ̀lú mi lẹ́ẹ̀dẹ̀wé. Ẹ̀sùnmọ́ Ọlọ́run ò pẹ́ lẹ́jọ́ o n ò kún ó. Àmọ́ ẹ̀wà yíká mi àwa mélòó là ń gbàdúrà lọ́wọ́ báyìí.
mo sì di ọ̀rọ̀ rẹ̀ mú o. Orí ìwọ ló sọ fún mi pé ìwọ nìkan lọ̀rọ̀ tí ò lè kọ́ ni. Ìwọ nìkan ni ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ wá ó fẹ́ wá. Ìfẹ́ rẹ̀ ju ti yé kọ́ mẹ́ ó fẹ́ wá. Ayé kọ́ wá sílẹ̀ onídùn. Ṣàlàyé mi. Àṣé lóòótọ́ ni pé bí ọba lọ lógún ọdún òdodo àbá lẹ́sẹ̀kẹsẹ̀. Ọjọ́ náà rí bí àná yìí. Tọmọbìnrin burúkú tó ń pè ládùn ní ìyá tó fún mi tó wọnú ìgbésí ayé mi wá. Tó lọ pàdé àpòpọ̀ pẹ̀lú pásítọ̀ ọ̀rọ̀ tí pásítọ̀ wá ń sọ fún mi pé òun ni ìyàwó tọ́lọ́run yàn fún mi wá látòdì ọ̀run. Tí n bá ti fẹ́ tán bóun á bẹ̀rẹ̀ sí dájú tẹ́lẹ̀ lọ. Àṣírọ́ ni àṣètè ni ó wá dé tán gbogbo ẹ̀ wá sórí kodò. Ọlọ́run o. Àṣé Jésbẹ́ẹ̀ lọmọbìnrin yìí tí ẹ̀ tún burú ju ti Jésbẹ́ẹ̀ lọ pàápàá. Lọ gbogbo ibi tí mo bá ṣe lórí ọ̀rọ̀ yìí dáríjì mi o. Ìyá tó fún mi ti kú báyìí ó ti dèrò ọ̀run. Ẹlẹ́dàá mi ò dáríjì o. Ẹlẹ́sà chief gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé èèyàn pàtàkì lẹ́jọ́ láwùjọ lọ̀gá ṣe ní ká mú Bọ̀dé ká mú débi ṣe mọ̀ pé ẹ̀yin lẹ dúró fún Bọ̀dé investigation tá a ṣe lórí case Bọ̀dé nǹkan tá a bá bọ̀ ń bẹ̀ kò ṣe fẹ́nu sọ wọ́n dẹ̀ tún rò pé gbogbo wàhálà tẹ́ ti go through lórí case yẹn àti pé orúkọ yín ní nǹkan ṣe ní ìlú yìí wọ́n ṣe ní ká mú Bọ̀dé wá fún yín kẹ́ bá Bọ̀dé sọ̀rọ̀. Ó ṣé mo dúpẹ́ ó ṣé mo dúpẹ́. Bá mi kí àwọn ọ̀gá yín ni wọ́n ṣe nǹkan pé mo appreciate pé àwọn náà ní human feelings. Tèmi náà bá free máa yọjú sí wọn ni mo ní Ọlọ́run á pọ́n àwọn náà lé o. Thank you. Bọ̀dé take care. Ẹ̀gbọ́n mi ìgbà tí mò ń bọ̀ mo ti bá Bọ̀dé sọ òótọ́ ọ̀rọ̀ ó dẹ̀ ti gbọ́ ó ti gbà torí náà ni mo ṣe mú wá wípé kẹ́lẹ́ máa gbé ìgbé ti bàbá àtọmọ. Bakare lóòótọ́ ńgbà tá à ń bọ̀ ẹ bá mi sọ̀rọ̀ mo gbọ́ lóòótọ́ àmọ́ mi ò gbà torí ṣé ìyà tí dáàdì fi jẹ mí tí wọ́n fi jẹ mí látọwọ́ ara wọn mo fẹ́ wò ní àbí tí ìyàwó wọn tó fi jẹ mí wàhálà ilé débi tó jẹ́ pé kò síbi tí mi wá dáàdì lòun àlọ́ sọ́fíìsì torí mi dáàdì sáì ọ́sàkì sẹ́kẹ́tìrì wọn nítorí jẹ́ kí ọ̀rọ̀ yẹn lè débi tó jẹ́ pé wọ́n kàn mí lọ́mọ nígbà tí mo wá dàrú títí tí mi gan tí mo wá wò pé àṣejù ti pọ̀ èmi wá kọ̀ wọ́n bàbá òun wọ́n fẹ́ràn ìgbà tó yẹ pé ìgbà táwọn kú ọmọ èyí tarí káfà mọ́ra náà ẹ lè fi mí settle discourse at all kò yẹ yín èmi ṣe wọ́n fi ń pàrònú rẹ so bó ṣe gbà yẹn ọ̀nà kọ́ mi lọ́mọ ìyẹn lè disfada wọn. wọ́n ti ń fi ìpè àsìkò tí wọ́n fẹ́ gbà mí as ọmọ èmi ò dẹ̀ tí ìrẹ́ ti gbà wọ́n as bàbá because wọ́n ní strangers ni wá
tọ́wádà nǹkan wò lóòótọ́ náà àjọ gbé mọ́ for a very long time nínú tí mo rí èèyàn tí wọ́n jẹ́ tí n bá wá stọ́dọ̀ máa padà wọ́n bóyá mo tó ẹ̀dá ti gbà wọ́n bí bàbá. Bọ́dé kò sí ní tó sọ tó rí sọ gbogbo ẹ̀ lórí sọ pátápátá ṣùgbọ́n mi ò fẹ́ kó o níwò orodún náà fún wa ọ̀rá dé bàbá ẹ̀ ni mo jẹ́ kò dẹ̀ ní burú kí bàbá sọ pé dọmọ òun lọ́rùn ó ti yẹ jọ gbàgbé kínní yìí tí ọmọ bá ṣe bàbá ọmọ ló máa bẹ bàbá tí bàbá bá ṣe ọmọ náà ọmọ náà lè máa bẹ bàbá n fẹ́ kó orí ní ìrì àròkàn tí ò mẹ́pà sùn dá wa ti gbọ́ ọmọ ìfàlà kájọ máa yí ìgbésí ayé. ẹ ṣé tí wọ́n fi ṣe fẹ́fẹ́ nínú iṣẹ́ ibi. ẹ̀san dúró de ọlọ́kẹ́ pẹ̀lú kóńdó àṣebí wa gbèrè àpò one standard investment lónìí kí n sọ̀rọ̀ yìí fún gbogbo. ilé ayé ṣó ajá wa ìlọ. ikú ṣàwá ìlọ. tẹ̀fí ń dòrò bí ẹni onírọ̀rùn. àwọn ayé máa lọ́kàn kó sí. ẹ̀san wá dé ẹ̀san wá dé. akọni lójú máa padà yọ mí lójú. ó ń bá a bá fi lọ́wọ́ rúbí ènìyàn tẹ́tí gbọ́rọ̀ mi. ìbànújẹ́ ọmọlàkejì rẹ̀ ni wọ́n fi ń ṣayọ̀. bọ́kígbé oró inú rẹ̀ ń dùn ṣùgbọ́n mọ̀ wípé ìgbà oró kì í fọ́ o. wà á jẹ níbẹ̀ wà á mú níbẹ̀ àdákẹ́dájọ́ máa padà fojú rẹ̀ gbolẹ̀ o. ilé ayé ṣó ajá wa ìlọ. ikú ṣàwá ìlọ. tẹ̀fí ń dòrò bí ẹni onírọ̀rùn. àwọn ayé máa lọ́kàn kó sí. ẹ̀san wá dé ẹ̀san wá dé. akọni lójú máa padà yọ mí lójú. ó ń bá a bá fi lọ́wọ́ láyé. ó láyà ó ṣèkà. ó rántí ikú dákun ṣe rere. kò sóhun tá kí n láyé tá ò ní padà ká. ẹni gbẹ̀bùn ìkà á jẹ́ níbẹ̀ o. ìjà tó fi pamọ́ lọ́mọ la ó fi pa wọ́n náà. ojú ẹ̀san tó ṣú sókè máa padà rọ̀.